sí second Sunday la wà inú January àánú la rí gbà àánú ni lù lẹ́ẹ̀kan sí. Alágbára bí yàrá ẹ̀yà Júdà kìnìún dé ẹ̀yà Júdà. Olúwa ṣé o ó kà wá yẹ lónìí adúpẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ayọ̀ Ọlọ́run tá a kìkì tá ò lè kì tán Ọlọ́run tá a sọ nípa rẹ̀ tá ò lè sọ tán Ọlọ́run tó ń jẹ́ agbọ́májà ajàmájẹ̀bi òpábídà sọ́bídíré Jésù alágbára ńláńlá tó jókòó lórí ìtẹ́ ẹ wo adé orí ẹ wo adé orí bàbá mi atọ́faratì ògbéni níjà kẹrù oko níjà àìkú àìrí àìdíbàjẹ́ Ọlọ́run tó ń tẹ́ gbogbo ayé lọ́rùn Ọlọ́run tí ò jẹ́ kí Sátánì ó fi ìyà jẹ wá Olúwa ṣé o Olúwa ṣé o Olúwa ṣé o we are grateful. We are grateful for seeing this month of January again, second week in the month of January 2025. Àánú ni kì í ṣe gbogbo èèyàn lórí àánú ìgbà Olúwa ṣé o àyàn túlù kíní yẹn again. Alágbára bí yàrá ẹ̀yà Júdà kìnìún dé ẹ̀yà Júdà. Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Ayọ̀. Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Ó jókòó lórí ìtẹ́. Ẹ wá dé orí rẹ̀. Ẹ wá dé orí bàbá àgbà. Jésù alágbára ńláńlá. Ọlọ́run tó jókòó lórí ìtẹ́ tí a kò lè rọ̀ lóyè. A máa ń rọ ọba ayé lóyè. Wọ́n tiẹ̀ ti rọ oríṣiríṣi ọba ayé lóyè. Wọ́n ti lé ọba ayé ìjáde kúrò nínú ààfin. Ọlọ́run tí a kò lè lé jáde nínú ààfin ni. Ẹ wo adé orí ẹ̀. Ẹ wo àwọn àgbààgbà mẹ́rìnlélógún tí wọ́n ń kí bàbá, tí wọ́n ń sin bàbá, tí wọ́n ń yin bàbá. Atóbi tán. Adára tán kìnìún ẹ̀yà Júdà alápá kábíkábí alápá rọ́bìrọ́bì ògbénu wúdí aṣọlá ògbénu adélébọ̀ ṣẹwà akọ́dá ohun títí ń bẹ aṣẹ̀dá ohun tí ò sí mọ́ ẹlẹ́rù níyìn ọba tó lè jí tó lè pa paríparí ọlá Ọlọ́run àná Ọlọ́run òní Ọlọ́run ọ̀la Ọlọ́run ọjọ́ gbogbo. Jésù o Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Ó jókòó lórí ìtẹ́. Ẹ wá dé orí rẹ̀. Ẹ wá dé orí bàbá. Jésù alágbára ńláńlá. Gbẹ̀ngà.
mo rólúwa tó jókòó níbi gíga. Mo rólúwa tó jókòó níbi gíga. Mo rólúwa tó jókòó níbi gíga. Níbi gíga, níbi gíga, níbi gíga. Mo rólúwa tó jókòó níbi gíga. Ayọ̀, àwọn áńgẹ́lì wọ́n ké mímọ́ lolúwa. Àwọn áńgẹ́lì wọ́n ké mímọ́ lolúwa. Àwọn àgbààgbà mẹ́rìnlélógún wọ́n ké mímọ́ lolúwa. Yes, there is no day, there is no night. 24 elders. Wọ́n sọ mímọ́, they keep saying holy, holy, holy. Ọlọ́run tó jókòó lórí ìtẹ́. Olúwa o ṣé o. Mo rólúwa tó jókòó níbi gíga. Mímọ́ lolúwa o. Mímọ́ lolúwa. Ọlọ́run mi ò ṣé o. Mímọ́, mímọ́ lolúwa. Mímọ́, mímọ́, mímọ́ o. Mímọ́, mímọ́ lolúwa. Mímọ́, 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 mímọ́ lolúwa. Ẹ wálé, ẹ wálé, ẹ wálé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí, ògo ni fún atófaratì atóbájayé elétí gbóǹgbàròyé lókè ọ̀run. Ẹlẹ́rù níyìn, ọba gbogbo ayé, Ọlọ́run tá ò lè rọ̀ lóyè. The only God that knows the beginning from the end, the God that knows the end from the beginning. The Holy One of Israel, the God that is far bigger than what we are calling him. Àìkú, àìrí, àìdíbàjẹ́. Lord, we are grateful. This is second Sunday in the month of January 2025. We are grateful, oh Lord. We are grateful. Ọba ògo àlàáfíà, mo nífẹ̀ẹ́ rẹ, mo gbé ọ̀gá Olúwa ẹ ṣé o. Mo rólúwa tó jókòó níbi gíga.
Ayọ̀. Ọ̀sẹ̀ méjìlá tí ìlò ní 2025. Àwọn kan ti ń bẹ̀rù. Wọ́n ń doubt Ọlọ́run. I want you to know that the God we are talking about is still on the throne. He has never left the throne. He will continue to be there. Ilẹ̀ Ọlọ́run alààyè kì í ṣú. Ìgbà díẹ̀ báyìí ló kù. Bẹ́ẹ̀ ni. Díẹ̀ báyìí ló kù. Olúwa ṣé o. Wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́ Ọlọ́run. Súnmọ́ Ọlọ́run. Jọ. Yes. Move close to the God we are talking about, the Lord Jesus Christ. He will answer you. Ẹ káàbọ̀, AlujoHymn Fusion with Segun Oluwayomi. This is second Sunday in the year 2025, January. Lord, we are grateful on behalf of Mayowa, on behalf of Ope, on behalf of David, on behalf of Shino, on behalf of Benga, Fred, Oladimeji, Emmanuel, everybody, all our crew, on behalf of Emmanuel, on behalf of Sheyi, we are grateful. And on behalf of everybody watching us, we are grateful, oh Lord. Oluwa ṣé o. Oluwa ṣé. Inú mi kàn dùn ní ayọ̀. Bẹ́ẹ̀ni, wọ́n sọ pé àwọn kan ò lè rí 2025, but this is you. This is you. You need to praise God. You need to enjoy this God with your praise. We are grateful, Lord. We are grateful. All the glory, honor, adoration back to you, Lord. Oluwa ṣé. Jẹ́ kí ayé porúkọ rẹ lẹ́nu wa lọ. Jẹ́ kí ayé sọ wá di ìdàkudà. We are grateful, O Lord. We are grateful. Thank you. Thank you. Ẹ wálé. Last week we did not get any requests from anybody because we were just praising God. Being the first Sunday in the year 2025, we've got every reason to thank God. Today, a minimum request. Inbox mi ti kún àyàn. Àwọn èèyàn láàpò orin àwọn ọmọ. Time ta ní kéré. Imagine if we are attending to all the hymns on Facebook, on TikTok, on Instagram, on YouTube, on Orisun, on radio, Smiles FM. Even 3 hours kò lè tó wá ṣe. Kò lè tó wá ṣe. So ìwọ̀nba tá a bá ti pè, please, ẹ manage ẹ pẹ̀lú wa. I'm going to call the hymns today. Èmi ni màá pè fún ara mi. Ta ló sọ pé àní bàbá? Ayi, àní bàbá. Ayérayé ṣé o. Okay, èmi máa pe orin lónìí. Èmi ni màá pè. Mo gbádùn yín bó ṣe lọ yẹn o. Okay. Ọláníyàn Benjamin, ẹ yọ̀ nínú Olúwa ayọ̀. Ọláníyàn Benjamin, ẹ yọ̀ nínú Olúwa ayọ̀. Thank you. God bless you. Thank you so much. Prophet Rufus A.O. Jésù ní balógun ọkàn nínú ọdún tuntun yìí. Ẹ má jẹ́ kí ẹ̀rù ó bà yín kí àyà ó fò yín.
Olúwa kì í ṣú. Àyàn yẹn ní ara ò gbọdọ̀ ní mí, èmi ò gbọdọ̀ rí nira. Ìran ọ̀gẹ̀dẹ̀ ìsunkún àti ìdè ara ò gbọdọ̀ ní mí. Fún ìwọ tó rò pé bó ṣe wọ ọdún tuntun yìí Ọlọ́run ti gbàgbé ẹ. Irọ́. Ọlọ́run ò gbàgbé ẹ. Ọlọ́run sì máa ṣe ọ̀sẹ̀ kejì láwàá yìí. He will still do it. Bẹ́ẹ̀ ni. Sórí tí Ọlọ́run ò bá tí ì dé kò ì dé nìyẹn. Tó bá ti dé ó ti dé nìyẹn. A máa tó wọ rédíò tí Ọlọ́run ò bá tí ì dé kò ì dé. Tó bá ti dé ó ti dé nìyẹn. Olúwa ó ṣé o. Hey. Don Cash. Ó ní ká play. You are Yahweh. Hey. You are Yahweh. You are Yahweh. Hey, hey, hey. You are Yahweh. You are Yahweh. Alpha, Omega, Omega, Omega. You are Yahweh. Alpha, Omega. Kẹ́ wá lọ sí Ìrògbò, Mr. Fred. Ọ̀gẹ̀nẹ̀dò, kìrìdò, ọ̀gẹ̀nẹ̀dò. Ọ̀gẹ̀nẹ̀dò, kìrìdò, ọ̀gẹ̀nẹ̀dò. Ọ̀gẹ̀nẹ̀dò, dòdò, ọ̀gẹ̀nẹ̀dò. Bẹ́ẹ̀ni o, ọ̀gẹ̀nẹ̀dò, dòdò, ọ̀gẹ̀nẹ̀dò. Gbogbo ẹni tó bá ń ti orí yín tó ní ẹrù ọ̀ràn òun ló máa gbé. Torí Olúwa lẹ gbójúlé o. Thank you so much, Dr. Oluwayomi Ambrose Shomide. Apàṣẹ one on Smiles Radio 98.7 FM. God bless you. The Lord will keep you in the name of the Lord Jesus Christ. Thank you for this privilege again. Emmanuel Itideo. Thank you, Lord. We're grateful. Lórí rédíò gbé ọwọ́ méjèèjì sókè kó máa bẹ̀rẹ̀ sí jókòó máa yọ̀. Àánú ló ṣe. Àánú ló ṣe yìí o, ènìyàn kan. Àánú ló ṣe yìí o, ènìyàn kan o. Àánú ló ṣe yìí o, ènìyàn kan o. Mi ò mọ́kọ́ ni o. Ẹ wálé. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Abíọ́nú Ọlá, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
nísìn Smiles Radio 98.7 FM ibẹ̀ la wà láti ń dún rédíò wa ni àwa la ní. Dr. Olùtayọ̀ Ambro Ṣómìdé iléeṣẹ́ yìí ò ní jóná. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Bámidélé Mandela Bangbóṣe Mandela láti àjìdó ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ gbéga pé play àti play lẹ́ẹ̀kan bẹ̀ ṣe play. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o 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 àná mi sọ̀rọ̀ ẹ ṣeun o òní mi sọ̀rọ̀ ó ti dá mi lójú ọ̀la mi máa tẹ̀ sọ̀rọ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ wálé Akápò Ọládùnjoyè oore ọ̀fẹ́ ohùn. Ẹ̀yin orí Orísun àgbàgbé yín o. Okay. Oyèdèjì Heritage jẹ́jẹ́ má kọjá mi olùgbàlà. Sórí Ọlọ́run sì máa ṣe ọ̀sẹ̀ kejìlá wà nù January. Ní sùúrù àyàn bá a fìlì sọ fún ọkàn ní sùúrù Ọlọ́run máa dáhùn sọ pé ní sùúrù. Ní sùúrù ní sùúrù Ọlọ́run sì máa ṣe má kọjá mi olùgbàlà. Akíntọ̀ndé mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti máa sábà.
ṣe pé Ọlọ́run bá kọ́ ilé náà, àwọn tó ń kọ́ wàhálà lásán ni wọ́n ń ṣe. Ó yá pílẹ̀ Gbénga pílẹ̀. Ọlọ́run àgbáyé, ọ̀wọ̀ ni orúkọ rẹ̀. Ìwọ la gbọ́kàn wálé, má ṣe jẹ́ kó ojú ó ti wá. Bẹ́ẹ̀ni o, ìwọ ni Alpha àti Omega. Ẹ wálé. Christiana Ike Philip ní gbogbo ọ̀nà ẹ ṣé.
súnmọ́ wá bàbá yóò mú ìlérí ṣẹ. Àánú ni o, Olúwa ṣé o, Olúwa ṣé o, Olúwa ṣé o. Goodness, Olúwa ṣeun ayọ̀ ọlá, Ọlọ́run bàbá lọ́lá ká tó máa lọlé. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Àwa wá dá ọpẹ́ padà oho sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Thank you for joining us today. Bẹ́ẹ̀ni o ṣé Gbénga. Thank you for joining us today. See you next week by God's grace. Dr. Oluwayomi Ambrose Shomide, God bless you. Dr. Femi Adeniyibe, aláṣẹ one, apàṣẹ one. Orísun, ẹ ò ní sọnù. See everybody next week by God's grace. Tí Jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn, àwa la máa wá, ẹ̀yin la máa bá, ẹ ó máa rí wa lórúkọ Jésù. See you next week by God's grace. Ó dàbọ̀.